fisabilillah Jawahirul Ma'ani mo rí o wallahi tallahi mo rí ńbẹ̀ dáadáa mo rí kódà nǹkan táwọn níbu yóò tún tọ́ka mo tún rí nínú tírà yìí tí ò dẹ̀ dá lóòótọ́ tó wáyé pé èèyàn bá jẹ́ èèyàn rí ó yẹ kéèyàn lè sọ bẹ́ẹ̀ kò dẹ̀ dá lóòótọ́ èmi èé ṣàbòsí wallahi kò dáa kò dáa mo rí àwọn kíní kan bẹ́ẹ̀ kò dáa lóòótọ́ wallahi mi nílé ẹ̀tẹ́lẹ̀ mi nílé fisabilillah mo lọ rà á ni almost 23,000 mo rà báyìí fúnra mi níjẹta mi ò nílé torí pé mi ò tí níjà ti wò torí kì í sọ̀rọ̀ wọ́n kọ tírà kan wọ́n sọ kíní kan sínú tírà kan lèmi ń jà fún èmi ò tiẹ̀ gbìjà wọn lórí ọ̀rọ̀ tírà bẹ́ẹ̀ ṣe ń fẹnu yàkàyàkà wọn lèmi ń sọ èmi ò gbìjà wọn lórí ọ̀rọ̀ tírà kọ́ lèmi ń sọ bí yẹn bá fẹ́ báyọ̀ sọ̀rọ̀ kódà kó yẹn mọ̀ pé 100% náà lèyẹn wà lórí ààrẹ àbí ní nǹkan tí yẹn fẹ́ sọ dáyàn lójú kò sàdìgbà tí yẹn bá ń rí àgbàlagbà fín tàbá ní wọ́n ti kú sọ́lọ́wọ́n bá wọn kú ni mùsùlùmí sáà ní wọ́n gbà tán bẹ láyé wọ́n sì ń kírun wọ́n ń gbàwẹ̀ wọ́n lọ hajj so tó yẹn bá fẹ́ wá rí nǹkan kan nínú tírà àwọn tó fẹ́ sọ kò dìgbà tí yẹn bá sọ kóhun fẹ́ fà wọn lásọ ya èèyàn lè wá báyìí rò èmi náà fúnra mi lẹ́nu ìgbà tí mo ra tírà yìí nìsín mo ti underline nǹkan tó pọ̀ ń bẹ mo ti underline àwọn nǹkan ń bẹ tó pọ̀ gan láti fi hàn àwọn èèyàn yá eléyìí kí ni túmọ̀ rẹ̀ eléyìí kí ni túmọ̀ rẹ̀ lémi fúnra mi èmi fúnra mi tí mo ti underline nǹkan tó pọ̀ ń bẹ gan ní tí ẹ tí lọ bí tí àwọn bíbù yìí ń sọ mo fẹ́ lọ bẹ̀ o but n tí mo ń pàdé lọ́nà èmi náà underline rẹ̀ fúnra mi but kì í ṣe tírà yìí lèmi fẹ́ defend tírà yìí ìhun kọ́ lèmi fẹ́ defend àrífín tí àwọn bíbù yìí ń ṣe sáwọn àwọn àgbàlagbà yìí ni àwa yìí tiẹ̀ kéré kí lèmi jẹ́ ẹ̀tẹ̀lẹ̀ so ọmọ kékeré náà ni mí gbogbo àwọn táwọn sọ yìí a lè bí wọn lọ́mọ ṣáájú ntọ́ náà ni kò sẹ́ni tá a lè bí lọ́mọ nínú wọn so even bá lè bíyàn lọ́mọ gan ṣe bá àwọn akọ́sàlá bí so ó mọ bàbá rẹ̀ tó bí but irú àwọn bàbá yìí tí wọ́n ti lọ tí wọ́n yìí wọn ò dẹ̀ pàdé ìran yín rí kábà ní wọ́n jẹ wọ́n lówó ni lẹ́bí ń wá ń fi ẹnu sọ̀rọ̀ wọn báyìí so kò yẹ kó lè rí bẹ́ẹ̀ ní tí àwọn ń jà fún nìyẹn kò dẹ̀ sẹ́ni tí wọ́n tú tírà rẹ̀ tí wọ́n ní bá nǹkan bẹ́ẹ̀ Ibn Taymiyyah yín a rí nǹkan nínú tírà tiẹ̀ náà màá mọ̀ ká nísìn jáde mo rí bí yóò mo rí inú tírà yìí lóòótọ́ o fisabilillah Jawahirul Ma'ani mo rí o wallahi tallahi mo rí ń bẹ̀ dáadáa mo rí kódà nǹkan táwọn níbu yóò tún tọ́ka mo tún rí nínú tírà yìí tí ò dẹ̀ dá lóòótọ́ tó wáyé pé èèyàn bá jẹ́ èèyàn rí ó yẹ kéèyàn lè sọ bẹ́ẹ̀ kò dẹ̀ dá lóòótọ́ èmi èé ṣàbòsí wallahi kò dáa kò dáa mo rí àwọn kíní kan bẹ́ẹ̀ kò dáa lóòótọ́ wallahi kàláì kò dáa ṣùgbọ́n wọ́n ní Sheikh Ahmad Tijani kan náà kọ tírà yìí àwọn kan náà kọ́ Sheikh Ahmad Tijani ò kọ́ tí àtàn fi kúrò láyé àwọn kọ́ ni wọ́n kọ́ èmi náà rí àwọn nǹkan tí ò dánú tírà yìí mo rí o fisabilillah mo rí irọ́ ò dáa torí gbogbo táwọn ń jà fún yìí ká gbà pé a ṣe ìsáàbù rẹ o ní ọ̀dọ̀ Ọlọ́run but kí ló burú bí kéèyàn rí nǹkan kó dẹ̀ sọ pé tóun rí nìyí àwọn tẹ́mi rí ní ìsìnmáyé sìn mo ti báwọn èèyàn kan sọ pé eléyìí nínú tírà yìí gangan àwọn bíbú yóò tẹ̀ tí mẹ́nu débẹ̀ èmi gangan sì ti rí ṣùgbọ́n kí ni kí ẹ̀ máa wá pè wọ́n ló kọ bí gàtẹ́ kéèyàn kọ́ máa ná ló kọ kódà kéèyàn dàgbà tó wọn gan àbí kó ti dàgbà ní dédé ọjọ́ orí wọn tó fi kó láyé o ò lè bá ọjọ́ tó ti kó láyé wọn mọ́ ní tèmi ń jà fún nìyẹn mo ti rí ní tí ò dánú tíra yìí èmi ti rí irọ́ ò dáa kò ní dáfẹ́ tó bá parọ́ mo ti rí ní tíra yìí ṣùgbọ́n wọn ò fi ọ́ sọ ọlọ́pàá fún wa pé wọ́n ní kó wọ́n wá sọ wa wọn ò ní wọ́n lọ́lọ́pàá tó mọ̀ wá sọ àwọn èèyàn tó bá wá ní ìmọ̀ tó fi rí nǹkan kan tí ò dánú tíra ẹ̀ nìkan olùgbà tó bá ń pe ẹni ìhun nípèkúpè
tó ń yẹ̀yẹ́ mílà wọn ò pé ọkọ̀ wá bá wọn ṣe tìjàníyà wọn ò sì ní kó wá ṣe kọ̀dìríyà wọn ò sì kọ́ ọmọ rẹ síbẹ̀ wọn ò sì kọ́ ọba rẹ síbẹ̀ màmá rẹ ò sì sí ń bẹ̀ ẹni tó bá wá ní ń bẹ̀ tí ń bá ń ṣe ó lè lọ́ mú kú ń bẹ̀ kò dìgbà tí yẹn bá tó ń yẹ̀yẹ́ wọn tí tó ń fa àwọn aláṣọ ya ká tó rí ẹni yẹn bí ẹni tí ó ń sọ̀rọ̀ kò dẹ̀ sẹ́ni tí ò lálébù kò sí ẹni tí ò lálébù mi ò rẹ́ni tí ò lálébù nínú tírà tó kọ Ibn Taymiyyah máa kà jáde nísìn bẹ́yìn ṣe ka ti ṣe Ahmad Tijani yẹn tẹ́ẹ̀fín tiwọn àti Ibrahim Inyas yẹn kébí náà ka ti Ibn Taymiyyah jáde àbá àṣírí ẹni kí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tán ẹ̀mí yóò gùn fún wa nìkan tún jáde lẹ́kọ̀ọ́ kùtùbú àmọ́ mo bọ̀wọ̀ àbá àṣírí tí ń sọ dẹ́gẹ́ tí ń gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ jákujàku báyìí mọ́gán wà gẹ̀ ẹ̀wọ̀n eléyìí ò ṣe nǹkan kan nínú ẹ̀sìn fáwọ́dọ́ ok tí fáwọ́dọ́ bá ń ṣẹlẹ̀ báwo lẹ̀sìn yẹn gẹ́ ó ṣe torí àwọn náà ò ní jọ gbà ibi tó wá jọ fẹ́ já sí àkọ́kàtì ẹ̀ já síbẹ̀ mo mọ̀ pé kò sẹ́nì kankan nu wa tó ju ìjọba lọ ẹnì kankan nu wa kódà àti ẹ̀ tó jọba bèèrè nípa ju ìjọba lọ kò sí ẹnì kan nu wa tí agbára rẹ̀ tó fà kọ́ agbára ìjọba mo mọ̀ pé tá bá ti bá a dé ojú hin nísìn tó di pé wàhálà ń ṣẹlẹ̀ tí nǹkan yẹn tó kọjá pé kí ìsinmi kó wà fún ìlú wá kó anybody ṣùgbọ́n wàá béèrè lọ́wọ́ rẹ̀ pé ìwé wo ló gbà certificate wo ló gbà tó fi di kí wọ́n lò mójútó àwọn ẹlẹ́sìn tó fi yẹ̀yẹ́ ó kọ bàbá ẹnìkan báwo lè yóò ṣe gbàgbà yàn tí inú ọmọ wà dùn báwo lè yóò ṣe bú ọ̀gá yàn tí inú ọmọ ṣe ó dùn